How many times would they tell you before you know that Nigeria is not for you? Jesus. Blood of Jesus. Blood of Jesus. I want problems always. You get it? Man. Esto se va a poner feo. No. Ṣé wọ́n ti lámìk ni? Ó lámìk. Bí tí mo náà máa fi ya TikTok. Ṣé mo ní kò lámìk ni? Olè ní ẹ, olè, òòrùn ojú ẹ̀. Bí tí mo ní a máa fi ṣe TikTok o, ọmú mi kò látọ̀. Lọ́ra mík mi wà fún mi. Olú. Lọ́ra mík mi wà fún mi. Olè ní ẹ, olè. Leo komoto manze. Crashi. Sema kimeumana. Oh, niache. Poa, sasa. Alafu sisi tunge ndani. Hapana, niko na haraka, niko na exam. Uko na exam? Niko na kitu. Oh, sasa utarudi. Okay. Sasa. Thank you. I'm very stupid, I'm very foolish. Ewe Mungu, situache sisi peke yetu, watu maskini hatuna nguvu.